Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 12 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 50. Ó kà báyìí: ṣùgbọ́n bí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tó báyìí lójú wọn, wọn kò gbà á gbọ́, kí ọ̀rọ̀ wòlíì Àìsáyà lè ṣẹ, èyí tí ó sọ pé, Olúwa, ta ni ó gba ìwàásù wa gbọ́, àti ta ni a sì fi apá Olúwa hàn fún? Nítorí èyí ni wọn kò fi lè gbà á gbọ́. Nítorí Àìsáyà sì tún sọ pé, ó ti fọ́ wọn lójú, ó sì ti sé àyà wọn le, kí wọ́n má bàa fi ojú wọn rí, kí wọ́n má bàa fi ọkàn wọn mọ̀, kí wọ́n má bàa yí padà, kí èmi má bàa mú wọn lára dá. Nǹkan wọ̀nyí ni Àìsáyà wí, nítorí ó ti rí ògo rẹ̀, ó sì sọ̀rọ̀ rẹ̀. Síbẹ̀, ọ̀pọ̀ nínú àwọn olórí gbà á gbọ́ pẹ̀lú, ṣùgbọ́n nítorí àwọn Farisí, wọn kò jẹ́wọ́ rẹ̀, kí a má bàa yọ wọ́n kúrò nínú sínágọ́gù, nítorí wọ́n fẹ́ ìyìn ènìyàn ju ìyìn ti Ọlọ́run lọ. Jésù sì kígbe, ó sì wí pé, ẹni tí ó bá gbà mí gbọ́, èmi kọ́ ni ó gbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ó rán mi. Ẹni tí ó bá sì rí mi, ó rí ẹni tí ó rán mi. Èmi ni ìmọ́lẹ̀ tí ó wá sí ayé, kí ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ má ṣe wà nínú òkùnkùn. Bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi, tí kò sì pa wọ́n mọ́, èmi kì yóò ṣe ìdájọ́ rẹ̀, nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́ ayé, bí kò ṣe láti gba ayé là. Ẹni tí ó bá kọ̀ mí, tí kò sì gba ọ̀rọ̀ mi, ó ní ẹnìkan tí ń ṣe ìdájọ́ rẹ̀. Ọ̀rọ̀ tí mo ti sọ, òun náà ni yóò ṣe ìdájọ́ rẹ̀ ní ọjọ́ ìkẹyìn. Nítorí èmi kò dá ọ̀rọ̀ sọ fún ara mi, ṣùgbọ́n Baba tí ó rán mi ni ó ti fún mi ní àṣẹ. Ohun tí èmi sọ àti èyí tí èmi ó wí, èmi sì mọ̀ pé ìyè àìnípẹ̀kun ni òfin rẹ̀. Nítorí náà, àwọn ohun tí mo bá wí, gẹ́gẹ́ bí Baba ti sọ fún mi, bẹ́ẹ̀ ni mo wí. Àìgbàgbọ́ Bìlà, tèmi lolúwa. Ẹsẹ̀ 4 àkọ́kọ́ nínú àyọkà wa ti òní. Ẹsẹ̀ 17 títí dé 40 sọ bí àìgbàgbọ́ àwọn Júù ṣe ń tẹ̀síwájú. Ọ̀rọ̀ wòlíì Àìsáyà ṣẹ mọ́ wọn lára. Olúwa, ta ni ó gba ìròyìn wa gbọ́? Àìsáyà orí 53 ẹsẹ̀ 1. Àìsàn búburú ni àìgbàgbọ́, ọkàn líle tí ó kọ̀ láti ronúpìwàdà ni. Ìparun nínú iná ni ẹni bẹ́ẹ̀ yóò parí ìrìn àjò rẹ̀ sí. Àwọn kan gbàgbọ́, ṣùgbọ́n wọn kò jẹ́wọ́ Jésù ní gbangba. Nítorí kíni? Ẹsẹ̀ 42 apá kejì títí dé ẹsẹ̀ 43. Ṣọ́ra, má ṣe tijú Jésù níbikíbi. Mátíù orí 10 ẹsẹ̀ 22 títí dé 23. Ní ẹsẹ̀ 24 títí dé 50, Jésù tẹnumọ́ pé ẹni tí ó bá gbàgbọ́ nínú òun yóò ní ìyè àìnípẹ̀kun. Ó léwu láti kọ ọ̀rọ̀ Jésù sílẹ̀, nítorí ọ̀rọ̀ náà yóò ṣe ìdájọ́, àti pé ọ̀kan náà ni ọ̀rọ̀ Jésù àti ti Ọlọ́run Baba. Gba ọ̀rọ̀ náà gbọ́ lónìí, kí ìyè àìnípẹ̀kun bá lè jẹ́ tìrẹ. Àdúrà: fi ọ̀rọ̀ rẹ tún ayé mi ṣe, Olúwa.